Aláròyé máa wí o. Emmanuel fẹ́ ṣe ìkómọ ọmọ rẹ̀ ló bá lọ́ọ́ jí ewúrẹ́ mẹ́ta gbé nìpókíà. Níṣe lọ̀rọ̀ di pẹ́ǹtùká tí yánpọnyánrin sì ṣẹlẹ̀ lọ́jọ́ 19 oṣù kejì ọdún 2026 yìí níbi ayẹyẹ ìkómọjáde ọ̀gbẹ́ni Emmanuel Anwanse tí ọ̀pọ̀ ènìyàn túmọ̀ sí Ariwo Ọjà nígbà táwọn agbófinró yàbò inú ṣọ́ọ̀ṣì tí ayẹyẹ ìsọmọlórúkọ ti ń lọ lọ́wọ́ nílùú Ìpókíà tí wọ́n sì fọwọ́ ṣìkún òfin mú bàbá ìkókó. Wọ́n fẹ̀sùn kàn wípé òun àti ọ̀rẹ́ rẹ̀ kan lọ jí ewúrẹ́ mẹ́ta gbé nínú ìlú náà àti pé àwọn tí ń dọdẹ rẹ̀ tipẹ́ kọ́wọ́ wọn tó tẹ̀ yìí. Nígbà tí wọ́n sì bí léèrè bó ṣe jẹ́ tó fi lọ jí ewúrẹ́ tó fi ṣe ìkómọ ọmọ rẹ̀, níṣe lọ̀rọ̀ pèsè jẹmọ́ lẹ́nu tó sì ń wọlé sùn bí ẹṣin tí ọ̀ṣọ́dùn títí tí wọ́n fi mú lọ. Ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò Ogun State Community Social Orientation and Safety Corps ìyẹn àwọn So-Safe alàgbà Sọjí Gonzalo fìdí rẹ̀ múlẹ̀ pé àfẹ̀mọ́júmọ́ ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́ 6 oṣù kejì yìí làwọn ọmọọṣẹ́ òun tí wọ́n wà lágbègbè Ìfọ̀yìntẹ̀dó kẹ́fín àwọn géńdé méjì kan lórí ọ̀kadà tí ẹni tó jókòó sẹ́yìn ọ̀kadà náà sì gbé báàgì dúdú ńlá kan dání. Ó ní ọ̀nà tó lọ sí Màdùgà sí ìta Ẹ̀gẹ́ níbi táwọn òṣìṣẹ́ So-Safe ti ṣe pàtiróòlù lọ́jọ́ náà ni wọ́n ti pàdé wọn. Àmọ́ lójú ẹsẹ̀ táwọn atiláwí yìí fojú kan àwọn ẹ̀ṣọ́ aláàbò níṣe ni wọ́n ṣíná bolẹ̀ bí ehoro tó fojú kan ajá ọlọ́dẹ. Wọ́n láwọn So-Safe náà bá gbá tẹ̀lé wọn. Nígbà tí wọ́n sì rí wípé ọwọ́ ti fẹ́ tẹ àwọn làwọn méjèèjì bá bọ́ sílẹ̀ lórí ọ̀kadà. Wọ́n fi ọ̀kadà àti báàgì ọwọ́ wọn sílẹ̀ ni wọ́n bá takọ́ṣọ́ sínú igbó wọ́n sì nà pápá bora. Gonzalo tẹ̀síwájú pé kí wọ́n tó tú báàgì dúdú náà wò ni wọ́n ti ń gbọ́ báwọn ewúrẹ́ ṣe ń ké mẹ́ẹ̀. Nígbà tí wọn yóò sì yẹ̀ wò dáadáa, ewúrẹ́ mẹ́ta ni wọ́n dè lókùn mọ́lẹ̀ síbẹ̀. Ó ní látìgbà náà làwọn ti wọ́ ọ̀kadà wọn àti báàgì tí wọ́n fi ń jalè ewúrẹ́ kiri yìí lọ sí àkàtà àwọn ní Ìpókíà. Àwọn sì bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ láti lè rí àwọn afurasí méjèèjì náà mú. Ìwádìí wọn ló sì jẹ́ kí wọ́n tọpasẹ̀ rẹ̀ dé ṣọ́ọ̀ṣì tó ti ń ṣe ìkómọjáde lọ́jọ́ tọ́wọ́ bá yìí. Gẹ́gẹ́ bó ṣe wà nínú àtẹ̀jáde kan tí ọ̀gbẹ́ni Adégúnwà Adégbuyì tí í ṣe olùdarí ètò ìròyìn fún àjọ So-Safe fi ṣọwọ́ sí Aláròyé lórúkọ ọ̀gá rẹ̀ Gonzalo. Ó ní iṣẹ́ ìwádìí táwọn ṣe ló fi hàn wípé ọmọ bíbí ìlú Òdòfòró lágbègbè Ìpókíà ní Emmanuel Ariwo Ọjà. Ẹnì kejì rẹ̀ tó gbé báàgì dúdú dání lọ́jọ́ náà ni wọ́n ń pè ní Kentoshu, àwọn èèyàn sì tún máa ń pè ní Ìjagun, àti pé ìlú Ìfọ̀yìntẹ̀dó ni wọ́n ti lọ jí àwọn ewúrẹ́ náà gbé. Àmọ́ ṣá o, Gonzalo ní àwọn ti fa Ariwo Ọjà tọ́wọ́ bà yìí àti báàgì pẹ̀lú ọ̀kadà àti ewúrẹ́ mẹ́ta tí wọ́n jí gbé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Ìdí-ìrókò lọ́wọ́ fún ìwádìí tó lóòrìn. Ó láwọn ṣì ń bá iṣẹ́ lọ láti rí Kentoshu mú kó lè wá wí tẹnu rẹ̀. Lẹ́yìn ìwádìí, Ariwo Ọjà àti ẹrù ẹsíbìtì rẹ̀ yóò fojú balẹ̀-ẹjọ́ láìpẹ́ gẹ́gẹ́ bó ṣe wí. Gbénga Adébọ́lá ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.